na like this e go dey dey. Na like this e go dey dey. No. Ọ̀rẹ́ mo lè rà ní 1,500 naira. Bàtàtà ní 25,000 naira. Oníbàwọn tanker driver ṣe máa ń ṣe ọpọlọ wọn, ẹlòmíì máa lọ gé fóòmù, máa jù sínú pẹ̀trol. Owó tẹ ní ló ń jẹ́ kẹ́yìn náà máa kéde òun káàkiri. Jésù ló ní ẹ jẹ́ kí ọmọdé kí ó wá sí ọ̀dọ̀ mi. Wọ́n dẹ̀ ti wá. Ó tiẹ̀ lọ́rọ̀ gbọ́sà. Ìwọ gbọ́ tán máa ń ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdó dìndín ni. Tí bá fi ọmọ dúdú, plus one wá fún mi. Tí bá fi ọmọ pupa, plus one wá fún mi. Tí bá fi ọmọ tó lọ́jọ́ iwájú, kí n fọkàn balẹ̀, plus one wá fún mi. Ṣùgbọ́n àwọn àgbàbọ̀ wọn ní àjọjẹ òdùn tẹ́nìkan bá ní.